tí ì wẹ̀ láti ọjọ́ mẹ́ta, kò sí iná kò sí omi. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ìbàdàn figbé ta. Àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga tó wà nílùú Ìbàdàn UI ó ṣe ìfẹ̀hónúhàn nínú iléèwé náà ní àná lórí àwọn ìyà tó máa ń jẹ wọ́n lẹ́yìn tí ẹ̀ka kan nínú àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà tí wọ́n da iṣẹ́ sílẹ̀. Àwọn alákòóso àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n bá wọn sọ̀rọ̀ àmọ́ àwọn olùfẹ̀hónú ọ̀hún wọ́n mọ̀ kọ́ ti kún sí ìbáwí wọn láti fẹ̀hónú hàn. Lẹ́yìn èyí ni wọ́n bọ́ sí ojú ọ̀nà tó wọ ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì ń dá àwọn ọkọ̀ tó ń lọ àti èyí tó ń bọ̀ dúró. Èrèdí ìfẹ̀hónúhàn náà kò mọ̀ sẹ́yìn ìnira wọn lẹ́yìn ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ tí kìí ṣe olùkọ́ni ìyẹn NASU nínú ilé ẹ̀kọ́ ọ̀hún tó ń lọ lọ́wọ́. Bákan náà àwọn tó yanṣẹ́lódì ọ̀hún ń làwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ míì yàtọ̀ sí iṣẹ́ olùkọ́ níbẹ̀. Nígbà tí BBC Yorùbá dé ibẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n mọ̀ sọ pé àwọn ọmọ ẹgbẹ́ NASU tó da iṣẹ́ sílẹ̀ ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ìnira bá àwọn. Wọ́n wá ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ náà ni wọ́n ń tan iná mọ̀nàmọ́ná àti omi fún àwọn tó fi mọ́ gbogbo ohun tó mú ìgbé ayé rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ nínú ilé ẹ̀kọ́ náà. Ó tún tẹ̀síwájú pé láti ìjẹta ni àwọn kò ti rí omi wẹ̀ lọ sí yàrá ìkàwé mọ́ tí kò sì sí iná ìjọba láti ka ìwé fún ìdánwò wọn tó ń bọ̀ lọ́nà láìpẹ́. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Nice-Ninus tó tún jẹ́ akẹ́kọ̀ọ́ kó mà sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ náà kò lè fi ara da ìnira mọ́ nítorí ilé ìwòsàn kan ṣoṣo tí ó máa wà nínú ilé ọgbà ilé ẹ̀kọ́ náà ló ti di títì pa látàrí ìyanṣẹ́lódì NASU. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé tí ohunkóhun tó bá ṣe akẹ́kọ̀ọ́ kankan báyìí kí wọ́n tó gbé dé ilé ìwòsàn UCH ó ṣeéṣe kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó papòdà. Goodluck Akínlàwọ́n àti àwọn akẹ́kọ̀ọ́ mìíràn náà àwọn náà máa sọ ẹ̀dùn ọkàn wọn tí gbogbo wọn sì rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti dá àwọn òṣìṣẹ́ tí kìí ṣe olùkọ́ni náà lóhùn lórí ohun tí wọ́n ń béèrè fún kí gbogbo nǹkan kó lè padà bọ́ sípò fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́. Àdúàgbàolúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú múraṣẹ́ tòní, àánú Ọlọ́run ọba yóò fọ̀n nínú ayé mi àti yín. Àmín.